Hi everyone, welcome to my channel. Ẹ jọ̀ọ́ ǹjẹ́ wọ́n tẹ̀ máa ń ṣẹ́ ọ̀ṣàrà? Dáadáa tá a bá ṣe ọ̀ṣàrà fún ẹ a máa tún ṣe tó pé a máa bẹ sọ̀rọ̀ bí fóònù a máa ṣe fún ẹ tó pé tí n bá ṣe fún ẹ yóò máa bẹ sọ̀rọ̀ bí fóònù a máa bẹ sọ̀rọ̀ tó bá fẹ́ jáde ní jókòó tó bá fẹ́ rìn báyìí máa rìn bẹ́ẹ̀ tó bá fẹ́ jẹ́ lẹ́yìn máa jẹ́ lẹ́yìn o a máa bẹ sọ̀rọ̀ bí èèyàn a máa ṣe. Ẹ ṣeun sábà ǹjẹ́ èdè sọ ẹni tó bá fẹ́ ṣe ìlànà wo ni èèyàn lè fi ṣe látọ̀dọ̀ yín? Lọ́dọ̀ mi ni ó máa gba ìkàrò àwọn nǹkan tó máa rà pẹ̀lú ike funfun gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn la máa ṣe ló máa gbé ìpèsè yẹn ìpèsè ló máa gbé bá gbé dédé bí pẹ̀lú omi yẹn la máa bu omi ẹ̀ la máa sọ̀rọ̀ sómi ẹ̀ yẹn ó ní n ta máa sọ fún ṣé omi yẹn. Ẹ ṣeun bàbá wa sà. Ẹ jọ̀ọ́ báwo wá ní ọ̀ṣàrà ṣe wá di ọ̀sà gangan sà ní Èkó? Ẹ ṣe nígbà tó di wípé bí ọ̀ṣàrà ṣe wọlé ń bí ó wá wo abẹ́ẹ̀lẹ̀ olókùn náà tó wọlé lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó wá rí olókùn ní o tún wá mi débi ibikíbi tó bá ń lọ àjọ ṣọbọ́lá àjọ àwọn àjà ni ó yà gbóó ló bá ń lọ ọ̀ṣàrà náà bá tẹ̀lé ó wá yọ níbi Èkó olóyìn náà yọ làméjì bá bẹ̀rẹ̀ jà èṣù bá wọ̀ láàrin èṣù bá ní ẹ rọra máa ṣe ẹ má kọlura yín ẹ ti sọ pé ẹ jàjàjà ẹ bẹ jàmbá ìkúlẹ̀ ni ẹ jàjàjà ẹ máa dọ́dọ̀ Elédùmarè ni láti lè lọ àṣetì gùn pé òun bá ń sọ̀rọ̀ látànà ṣùgbọ́n lọ́ọ̀ gbàṣẹ lọ́dọ̀ Elédùmarè ni báyìí nǹkan àṣetì gùn ẹ mọ̀ já ẹ gbọ́dọ̀ fojú ara yín kàrà yín láéláé òun ló fi jẹ́ pé òkun àtọ̀sà wọn kì í fojú kanra wọn. tó bá dé kó sọ máa rí ọ̀sà ọlọ́mọ yọyọ ni ó gbàgbàkúgbà tẹ bá dé Gànmú tẹ bá dé Èkó báyìí gbọ́ àwọn ọmọ Èkó yẹn omi Èkó yẹn ọ̀bọ Èkó yẹn gbogbo omi tó wà bẹ́ẹ̀ yẹn Ìdúmọ̀tà àwọn ọ̀sà nìyẹn ẹ máa dá àwọn èèyàn máa yàgbẹ́ sí àwọn èèyàn máa ṣẹ́ni ti sí kì í ṣe nǹkan kan ẹ̀yin lọ sí bábíìsì kẹ́ lọ wò kú gbogbo gbà ìbínú ni húwà ìbínú gbà yẹn ó ti wà lọ́kẹ́ ẹ̀. Ẹ ṣeun gan bàbá. Ẹ jọ̀ọ́ sà ǹjẹ́ Ifá ló máa sọ fún yàn pé kéèyàn wá tọ òrìṣà ọ̀ṣàrà wá ni àbí yàn lè wá fúnra ẹ̀? Ó lè wá fúnra ẹ̀ Ifá dẹ̀ máa ń ra àwọn ẹlòmíì pé gbogbo ibi tó ọ̀nà tó ń gbà yìí kò lè bọ́ sí lọ sọ́dọ̀ ọ̀ṣàrà omi ọ̀ṣà omi yàtọ̀ sí omi. Ẹ ṣeun sà. Ẹ jọ̀ọ́ bá wá fún àwọn ọmọ Yorùbá àti aláwọ̀ dúdú káàkiri àgbáláyé ní ìmọ̀ràn nípa ìṣẹ̀ṣe bàbá. Ẹ jọ̀wọ́ gbogbo àsìkò tí ẹ ti tó báyìí tí a máa fi máa tẹ̀lé àwọn ẹ̀sìn tí a yá ẹ̀sìn tá a yá tá a tọrọ lọ́wọ́ àwọn aláwọ̀ funfun ẹ̀sìn tiwa dára ẹ̀sìn tiwa ni a lè sọ wípé ó yá o báyìí la fẹ́ lọ́jọ́ báyìí ìwọ kìíní yìí ṣé kó tó dọjọ́ báyìí ó sì máa ṣe tó bá jẹ́ wípé àwọn gọ́ọ̀mẹ̀ntì tó bá ti fi ẹ̀sìn ìṣẹ̀ṣe kí wọ́n kì í bọ̀ kí bọ gọọmenti ni gbogbo ìbúra kí wọn fògùn búra ọkẹ fòmí búra tó yẹ pé mo ní omi wà ní ara mi o tí n bá ṣe báyìí sí àwọn èèyàn omi ara mi kó máa gbẹ ẹ máa rí ẹni máa wù tó máa bẹ ẹ máa rí ẹni tó máa gbẹ ṣùgbọ́n báyìí àti ń gbé látọdún wo ọkàn wa gbé ẹtí mùsùlùmí náà bìkítẹ mùsùlùmí ni mí àgbẹ̀ Kùránì àgbẹ̀ báyìí àti wọn yìí wọn máa jalè lọ wọn máa ṣe burúkú lọ kò sí nǹkan tó máa ṣe àní wọn dúró dìgbà tó bá dé ọ̀run kan tó dá ẹ lẹ́jọ́ ṣùgbọ́n ilé ayé báyìí tó ti ṣe burúkú ló ti yẹ tó máa rí ìdájọ́ tó bá jẹ́ ìṣẹ̀ṣe ni ní kéèyàn fún ọyá ìfògùnbúra níbi convey tí ó ti lọ yẹ fọ́nfọ̀n ìbẹ̀rẹ̀ tó máa gbogbo àgbà ẹni búra yẹn tó sì tó lóhùn ní í ṣe yẹn tó dẹ̀ lọ ṣe ọ máa ti yẹ ìṣẹ̀ṣe dára gan ni àsìkò dẹ̀ ti tó báyìí pé gbogbo wa ká padà sẹ́yìn ká padà sí ilé ọ̀pọ̀lọpọ̀ míì nǹkan ń ṣe tó jẹ́ pé ìwọ ilé ẹ̀ tí wọn ò ń jẹ òun ló jẹ ṣé yín bẹ́ẹ̀ yẹn àwọn mi díẹ̀ wà tó jẹ́ wípé àti ilé gan àtọ̀nà wọn ò wà bàbá tó bí wọn mọ̀ bàbá mọ́ wọn ní Jésù bàbá wọn ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀.
ẹ ṣeun sà ẹ jọ ẹ kàn bá wa sáré fi ẹnu bà ṣókí àwọn kan tó máa fi ń bọ òrìṣà ọ̀ṣàrà sà. òrìṣà ọ̀ṣàrà nǹkan jíjẹ mímu ni àgbàdo ṣíṣe ẹ̀wà ṣíṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn kò gbọdọ̀ níyọ̀ ṣèyẹnsì lẹ́yìn bisikíìtì pọpọ́ọ̀fù bisikíìtì ṣìgọ́ọ̀mù àwọn nǹkan dídùn àwọn nǹkan tó mú kéékèèké máa ń jẹ onílọ̀ṣàrà ń jẹ ìjì bẹ́ẹ̀ lọ. ǹjẹ́ ọ̀ṣàrà ní èèwọ̀ sà tí o. ó léwọ́ ìjọba àfa. ó ní ìgbà tí a kì í jẹ́ fóòdù ní ẹ ṣeun bàbá. èwo tó wá ní tó lè jù pátá ní ibi sẹkítíràtì láàyè tá a wà yìí ojúbọ ẹ̀ láàyè kì í ṣe ohun tó bá ṣẹ ṣùgbọ́n níwájú bíi báyìí ní ọjọ́ ọjà àfẹ́ wọn gbọ́dọ̀ gbé iṣu kọjá èmi náà dẹ̀ gbọ́dọ̀ jẹ iṣu ọjọ́ ọjà àfẹ́. ẹ ṣeun bàbá ǹjẹ́ tí yẹn bá fẹ́ wá yín wá sà. tí yẹn bá fẹ́ wá mi wá tí yẹn bá ti dé Ifẹ̀ tó bá ti ń lọ sí Ọ̀ṣàrà temple ní Lókùrẹ́ ní Mọ̀rẹ̀ Ọ̀ṣàrà temple wọ́n máa gbé wa mi ò dẹ́ àtọ̀ sáàtò ní ibẹ̀ ni mo wà ibẹ̀ ni mo ń gbé tọ́rọ̀ Ọ̀ṣàrà kò fi mí láàyè pé kí n jáde. ẹ ṣeun bàbá ẹ ṣeun àmà rí yín bá ẹkú ọdún ẹdínkù ọdún sà ẹjọ́ oṣù olè máa ń ṣe ọdọọdún ní. ọ̀sẹ̀ kìíní nínú oṣù karùn-ún ní ọdọọdún la máa ń ṣe Ọọ̀ni dẹ̀ máa ń wá Ọọ̀ni máa ń wá ṣe àdúrà fún gbogbo àgbáyé. ẹ ṣeun bàbá ẹkú ọdún sà ẹ ṣe púpọ̀ láyé o ẹ ṣeun bàbá àṣẹ omi ló dàgbé yìí àṣẹ akitì ń ṣe ẹ ṣeun bàbá yes sà.